Let's see. Shit. Mi kò bọ́ síta. Mi ò lè jáde níwájú ìbọn ló mú dání ìlú. Oh, Maduni. Maduni? What are you doing here? Doctor ni. Kí ló ṣẹlẹ̀ gbogbo tó fi ní kí wọ́n lè fẹ́ra mọ́? Tadi, someone opened the gate. Yes. Go and cut it off. Kí là ń sọ kí lélẹ́yìn sọ ń sìn? Jùmọ̀kẹ́ fẹ́ pa mí ìwọ ló fẹ́ràn àdán. Mo mọ̀ wípé ìwọ ló pa Kọ́mẹ́gà ní ẹni. Bẹ́ẹ̀ ni àdẹ́kọ̀. Bẹ́ẹ̀ni. Ó máa jọ́lá nǹkan tí mò ń wá o. Bébì. Ó wà ó kébé ṣe pé bébì yẹn. Kò ní dá fún bàbá rẹ̀. You are sick. Upstairs. Ṣùgbọ́n mo ṣe wú ẹ̀yìn ó dàbẹ̀ ní kókó ṣọ́ọ̀bù mi. Ẹ pè wọ́n jókòó àbí kẹ́ sọ sí wọn létí. There is no going back on this. Máa do. Ó ní mi ò mọ̀ yín. Ó lóun mọ̀ mí. Mi ò mọ̀ ẹ́. Ó sá kúkú nílẹ̀ kan ni, ó máa rí kú nílẹ̀ mi. Sórí ilé ìtura. Use your brain. You must definitely see this. Check it out on Eniola Jaws TV.